Urhobo onu me Okwe ke resete record nana wo tori kana na esene no food for lazy man wo kiro ko yare kasa wori mu wo tori akpona na ba ne fi akoya me ejo ti on wani awe ke gune na tan wa pakiro urene jo bi waru yomi wa kupe akana mudo no yesere akpona wadu urene jo bi waru yomi wa kupe akana mudo no yesere akpona urele yo bi waru yo akupe akana mudo no esere akpona wadu urele yo bi waru yo kwa akana mudo no esere urele yo bi na waru yo bi na akupe nana akana mudo no esere akpona adu urele yo bi waru yo akupe ado akana mudo no esere wani Urhobo me obye koyo wen ikwe jo ya ba pona o obye koyo wen ikwe Nigeria obye koyo wen ikwe jo ya ba pona o obye koyo wen ikwe o ya ba pona obye koyo wen ikwe wonu won yare ide mu wakayo Urhobo itu wen pomia wonu won yare kide yuwolu woni ibo ibo amunu wa ituliri elo oyi se topolo oji tewelo ni tobole alo aye jiblenu ne mo bo apo oko mebiko pawo wa pa wa oke won mleye mo dia ka ro baya wen jowo awo wa pa ogi motoka wo pobu wori unu wono wa ka do wa yo wa beloso wa ka wa do wa na ora di ojire usi wo ka yo ke wa yo ba oroye o yo re ko ko iro va pona abia ka yo wa pe joyo wani to become a man not a day job omna saro ko da ya pona eti won dari o adu to become a man not a day job look that man you say you no go work you fit not work you no go fit the shop I sorry ayo to become a man not a day job on your age the struggle succeed you yourself you say you no go work I sorry to become a man not a day job on your age all dey move with car come on bicycle you no go fit buy I sorry to become a man not a day job wetin you say you say na your people na your family na e dey worry you to become a man not a day job no be your people na e dey worry you na your hand you take dey do yourself I sorry to become a man not a day job wetin cause am you say you no go work you fit no work you no go fit the shop I sorry to become a man not a day job Urhobo asaloko danya asaloko danya kumya won yare wa ko keki wa kyolo ado pona obere yo wenkwe ilo bebura pona obere yo wenkwe obere yo wenkwe ilo bebura pona obere yo wenkwe wenuge akpona na elebana ilo bebura pona obere yo wenkwe akpona elebana ilo bebura ye oyere buran yo ikoya yin blenu akpona le bana omi ale fena
Fena oya na abwebuma itwa jubonela aje gbebe yono aide yono wotonu aibe mi mamoriro itwa bokpini eso itwa bokpeki ekwo itwa bokwi moto egwa itwa bokwi ro egwero ena le yo bile rena oyere ki diwe o oyere ki diwe yo ola kere muloni oni de kere omi mu ya gadaro Okwe koyin Okwe na ide pelu roke okeri ko wori onwaye Okwe ba ko ri ran yo e ko igbari orana oyere wo palunu ani narari onware uma kiduwe yo devo ko ibisewe ono di oko e ko ibisewe oni lore ori wo peki ori wo nekire o gwa de nekire nekire ikoyo yere khie sode kakawiyo owo mle wori gani homa odalenu obi kogbe apene odebi apene bibibi o mere ya runwe homa mere ya runwe yi obere ni perore ede lo be mele so yere gun won wa ni pobe e ko yo yere ni ere ami agbobe o yere be ni oyin na o ma odi motore omi ya mi mo oji wewe kodo lodi a ode wo palunu won ni rin dako ikokuwe onu ni vo se lo yewe e ko ya yin worun wena oni vo se lo yewe kina okwewe omuge ayo lo we gwa e wona iko ipopo we na oko me mi juwe re ada e won we omuge ikwo bu ne udoke o ma kwa ikyo kero da kyono eni da ko iko pan eni da wanje kenuma o se nyeye o wenuge o kaero wo boje o kaero wo boje ipa ko na yene lero oko libera ye oma
miare kiti boyu wodare eda febwebu enyo da ye Urhobo na oya aye miare ko ewe fenare o kare da fetona ikeso de aye oye kola wogoke Honorable James Bori man with the big heart o karo kwetona na o kwa ga Nigeria ko o ga Nigeria ko Honorable Urhobo o karo kwetona na o de wo bolonkeru gbogbo pa oyin oke oni oburan oye gba boy roye oyin Mr. William Ibori oyin ikowe nínú wala Mr. and Mrs. Edemola Ogaga ose mewo ko de won ka wo ke lero oyin oke Mr. Isaac ọmọ blokuke workshop supervisor Panapina World Transport Nigeria Limited ọ̀rẹ́ dáhùn ya Port Harcourt ọ̀sẹ̀ mọ́yìn ọkọ̀ wẹ̀ JP10 Okwe múlẹ̀bí ya mẹ́pẹ̀rin pọ̀ dúdú asa ọkẹ́ náà wà náà ẹ̀pọ̀ dúdú kọ́ sẹ̀mẹ́ ọ̀ma gbé ọ̀sẹ̀mẹ́ bébì kò ìrọ̀lọ́ ayáre ọ̀gẹ̀nẹ́ yóò bọ̀ wí yọ ìrọ̀lọ́ náà ó ṣe wí yọ. Ipò dúdú lè mẹ́ta náà omi ẹ̀gbà lóde ọ̀ma gbé ìmọ̀tò líle ẹsẹ̀kẹ̀ ààyè ọ̀ma gbé. Ìkúnlẹ̀ làmí sódà là wọ́n mẹ́wò bọ́ pa ayé. Yọ́nì mo àṣùlérò mèrè mẹ́wọ̀. Ọ̀wẹ́ bá. Ejogwa onye oke ukoko esene Urhobo community Suleja Abuja ukoko na anya ikwo eyo pa Abuja egbukuro bo aru okere de na ososo isiso irosu ayemu okere nu mebi kwa ya megwa poda wori re meja mloke wo soda ikwo gbebu oto wa ikwo li Suleja Abuja okevoto mi ki o so de wa wabo okwo esene Mr. Joseph Age oyi life president Awori onye woke Daniel Akonwewe oyi chairman yo okole sene Samuel Osiwu vice chairman onye woke Christy Urhobo oni shele bi Awori Mr. John Urhobo secretary John Gobe financial secretary onye woke Alhaji Ahmed Odaroko ọ̀nà treasurer yìí oyin yẹn wọ́n kẹ́ atoni èyí mo fẹ́ ọ̀fẹ́ omiyẹ̀gbà Michael Omujane iná ikú eriye òkè Abuja rẹ̀ yẹn as Abuja heritage oyin yẹn wọ́n kẹ́ Victor Igbeku ọ̀nà speaker man yọ Mr. Isaac Ogberiemu ọ̀nà provost oyin yẹn wọ́n kẹ́ Patrick apẹ̀rẹ̀ ayé. No sell coconut, Mr. Michael Amrobo advisor oyin oke Elizabeth Odawore oyin okoni ore o tamale dena oyoni Mrs. Margaret Age
Oyin Madam Deta, oni me we ko bi lo, ko sa pe lulu le, we ko bi lo bu wo lu lo. Tuonele, avec Carlo Oliver. Tuonele. Ya gba yo da gba o. Gba lo ni me o, gba lo de. Ni si gwere fe da oboju. Bele awako gele me o mi no yo aye. Odete omi sobo naye ogene sobo ne fime o na edore okete nure pa ogbo le fime ri mi te dai mi sobo ne dai ju gbenu dagbenu ogbo yo ogbo lode adoinu ogbo yo dagba ona mi le ogbo yo dagba adoinu wo si gbe fe da ojú wọn yọ ọkọ ẹnẹ wọn adoinu ọkẹrọ tètè omi sọba láyé ọkẹrẹ sọba náà fọwọ́lá lórí láyé adoinu ìdíwọ́ tó máa lé gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èfè mẹ́rin ìmí tè dáyé ìdíwọ́ sọba náà dáyé jù pẹ̀lú pẹ̀lú mẹ́ta wà yóò. Okwu ẹ̀pọ̀ ọdẹ máa tẹ̀ nánà ló dẹ̀ mẹ́ omi omi. Okwu ẹ̀pọ̀ ọdẹ máa tẹ̀ nà ó ló dẹ̀ mẹ́ omi omi. Bẹ́ẹ̀ ṣe rí mi rẹ̀ o, okwu ẹ̀pọ̀ yẹn rẹ̀. Ọdún mi owó ìmí rẹ̀, okwu ẹ̀pọ̀ yẹn rẹ̀. Okwu ẹ̀pọ̀ ọdẹ máa tẹ̀ nánà ó ló dẹ̀ mẹ́ omi omi. Okwu ẹ̀pọ̀ ọdẹ máa tẹ̀ nánà ó ló dẹ̀ mẹ́ omi omi. Wọ́n náà rí lé. Okwu ẹ̀pọ̀ ọdẹ máa tẹ̀ nánà ó ló dẹ̀ mẹ́ omi omi. Àdóyìí sí mi rà ó, ìbò ẹ̀pọ̀ mẹ́rẹ̀. Wọ́n ti pẹ́ mú ìmí rà ó, ìbò ẹ̀pọ̀ mẹ́rẹ̀. Wọ́n ti bò ẹ̀pọ̀ ọdẹ máa tẹ̀ nánà ó ló dẹ̀ mẹ́ omi omi. Ọ̀gẹ́ náà jù kò mẹ́ ó nìní. Ọ̀gẹ́ náà jù kò mẹ́. Ọ̀gẹ́ náà jù kò mẹ́ wà pọ̀nà ó ẹ̀. Ọ̀gẹ́ náà jù kò mẹ́ wà pọ̀nà ó. Akọ mẹ́rin mẹ́rin ó ẹ̀. Eré akọ ló yá ó. Oṣù n'odu wẹ̀ kọ́ yín tó yá. Ebu akọ náà rè. Akọ náà rè rẹ̀ náà. Okòlóbolo kúlù tù. Wọ́n mi wà dírí ẹ̀. Òpèjú kọ́yọ́ kakọ́. Akọ náà rè rẹ̀ náà. Okòló akọ yìí kọ́ yìí wẹ̀. Ó dége fún kakọ́ náà rè. Òpèjú kọ́yọ́ òsì fúrẹ́. Mẹ́wẹ́ ló kò ní tako òpèjú rẹ̀. Kò mọ̀ yá wà ní kọ̀nà. Ibu ilé Urhobo. Òpèta ló yóò rí káyé. Ó yóò rí kíjọ́ sí Nàjà. Èlò èlò kọ́ ìwà. Ó jí yóò rí kọ́mọkọ́mọkọ́. Oyin la kọ́sẹ̀ nínú Urhobo. Ó yóò rí kó parí bò. Èlò èlò kọ́ yóò wọ̀ ṣe àrò. Èyí ayọ̀ bò lè sì gẹ́lẹ̀ kó. Ìgẹ̀lẹ̀ kò kọ́ tálé. Oyin ká dàrí mọ́rọ̀ nẹ̀. Oyin ká dàrí mọ́rọ̀ nẹ̀. Ìmọ̀ náà sì kòkòrè. Ìgẹ̀lẹ̀ kò rí gbogbo ma. Ìmọ̀ náà dá jẹ̀rẹ̀ wá. Onugbo jẹ́ ragadali jẹ̀lẹ̀ kó. Onugbo lu wọ́n mìíràn yé. Ìgẹ̀lẹ̀ kò ga onugbo wúlẹ̀. Ebu lóru kọ́ yóò nugbo di àrò. Ebu lóru kọ́ yóò nugbo di àrò. Asa yẹn kojú mate. Adi fọkì ló nugbo. Wáṣí ní lórí rẹ̀ o. Wéèdì náà gbọ́dọ̀ rí nugbo. Ẹjọ́ kí kọ̀kọ́ lùkòlù. Ebi ló ma.